Mo yin Elédùmarè tó jẹ́ kí a rí ọjọ́ òní. Mo jẹ́ kí ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ̀yin awọ ẹ̀yin bàbá wa. Ẹ ṣé tí ẹ̀ ń wo ètò Eyin Lon D'Akuko. Mo rò bí ẹ gbádùn ètò Eyin Lon D'Akuko. Ẹ máa bá a ká lọ. Ẹ̀yin olùgbọ́ mi, gbogbo nǹkan tó ń dọ́kọ́ ni wúrà. Ẹ jẹ́ kí a gbé pẹ̀lú ìdùnnú àti ìtẹ́lọ́rùn pẹ̀lú gbogbo nǹkan tí a bá ní. Nítorí kò síyàn tí kò ń kojú ìṣòro tàbí ìpèníjà nílé ayé. Ẹlẹ́ mo fi kí n káàbọ̀ sórí ètò Eyin Lon D'Akuko tí ọ̀sẹ̀ ètò tó ládùn tó lóyin. Orúkọ ti tèmi ni Ẹ̀wà Àṣàní Pẹpẹ Dọ́là, atọ́kùn ètò Eyin Lon D'Akuko. Lórí Eyin Lon D'Akuko, a ti máa sọ wípé àwọn máa kọ́ àwọn ọmọ bó ṣe ń sọ èdè Yorùbá, bó ṣe ń kọ èdè Yorùbá àti bó ṣe ń ka èdè Yorùbá. Ẹ̀yin awọ ẹ̀yin bàbá wa, tẹ́yin náà bá ní ìrírí ayé tó lè ká ọmọdé lọ́gbọ́n àbí ẹ fẹ́ polówó ọjà lórí ètò Eyin Lon D'Akuko. Ẹ wo ìsàlẹ̀ amóhùnmáwòrán yín, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi bẹ̀. Àlejò wa ti wà lórí ìjókòó báyìí o. Ẹ jẹ́ adókè lọ́hùn, tá a bá padà dé, a máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àlejò wa. Ẹ wá nǹkan fìdí kẹ́ máa bá a ká lọ. Ẹ ká padà sórí ètò Eyin Lon D'Akuko. Àlejò wa ti wà lórí ìjókòó báyìí o. Ẹ máa bá a ká lọ. Ẹ bá ń kórè yèyé o. Ẹ kórè yèyé Ọ̀ṣun. Ọ̀ṣun Ọ̀ṣun. Ẹ kórè yèyé o. Kórè yèyé o. Ẹ kú bí ojú ọjọ́ ṣe rí ìyá wa. Ìyá wa ẹ bá kí àwọn ará ilé kẹsì bá dárúkọ yín. Ẹ kú bójú ọjọ́ ṣe rí o. Orúkọ mi ni Yèyé Omítádé Ọ̀nàlà. Ẹ ṣé ìyá wa. Ìyá wa, ìlú wo ló gbé bí yín? Ìjẹ̀bú Ọ̀sọ̀sà. Ìyá wa, ibo ni Ìjẹ̀bú Ọ̀sọ̀sà? Ìlú bàbá wa olóògbé Ògúndé. Ìyá wa, ẹ bá fi èdè Ìjẹ̀bú Ọ̀sọ̀sà fi kí àwọn ará ilé kẹsì bá fi kọrin. Ẹ̀wẹ̀ sọ yìí bàbá wa àti ìyá wa. Ọmọ mi ní gíláàsì mi o. Ọmọ mi ní gíláàsì mi o. Ọmọ mi ní gíláàsì tí mo fi ń wojú. Ọmọ mi ní gíláàsì tí mo fi ríran o. Káyé má fọ́ gíláàsì. Káyé má fọ́ gíláàsì mi o. Má fọ́ gíláàsì mi o. Igi wa ò ní fọ́ o. Àti ọmọ àrídùnnú lọ́lọ́run máa fi gbogbo ẹ̀yàn ìwé ṣe fún wa o. Ayé ò ní fi dá wa lóró o. Ìyá wa, bírú iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Iṣẹ́ olórìṣà. Ìyá wa, iṣẹ́ olórìṣà. Ìyá wa, kí ni ìtumọ̀ iṣẹ́ olórìṣà? Bí pásítọ̀ ṣe wà tó ń ṣiṣẹ́ pásítọ̀, tí àáfàá wà tó ń ṣiṣẹ́ àáfàá, bẹ́ẹ̀ làwọn olórìṣà wà tá à ń túyàn sílẹ̀ lọ́nà ìlànà òòṣà. Àyàtọ̀ sí pásítọ̀ àtàfà. Ìyá wa, ṣé inú iṣẹ́ olórìṣà ló bí yín sí ni? Wọn ò bí mi sí, but ìpè dé ni. Ìyá wa, kí ni ìpè? Ìpè jẹ́ ohun tí Ọlọ́run náwó sí tó dẹ̀ fẹ́ jẹ́ kéèyàn ṣe. Ọmọ Mùsùlùmí gidi ni mí tí mo kéwú. Mo tún ṣe sọ̀dáàkì, ṣùgbọ́n gbà tí ìpè dé, òun ló mú mi ni mo fi gbà fún Ọlọ́run. Torí ọmọ èmi a máa lọ sí church tọ́lọ́run bá ní òòṣà ló máa padà ṣe. Èmi kẹ̀ ó lè jẹ́ babaláwo ló máa padà ṣe. Ibi tí Ọlọ́run bá tò èèyàn sí lèèyàn máa ṣe, kí ni lèèyàn máa padà lọ ṣe. So ibi tí Ọlọ́run bá tò èèyàn sí lèèyàn máa padà ṣe, torí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀kan ṣoṣo ni. Torí orúkọ Ọlọ́run náà ni gbogbo wa ń pè, àti Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì àtàwọn olóòṣà. Àti Ọlọ́run máa pè mí, èmi fúnra mi ni mo sùn. Nígbà tí mo sùn, mo wá lálàá kan. So àlá yẹn ó bà mí lẹ́rù, mo wá tọ̀ wọn onímọ̀ lọ. Wọ́n wá sọ pé bí mo fẹ́ bí mo kọ̀, ó di dandan kí n jókòó, kí n lọ máa rú, kí n lọ máa dá. Ìyá wa, kí ni ìtumọ̀ kẹ́ lọ máa rú, kẹ́ lọ máa dá? Pé kí n lọ jókòó, kí n lọ máa dáyàn lóhùn, kí n lọ máa tú àwọn èèyàn lẹ̀ ní ìlànà omi. Oore yèyé o. Wọ́n ní kí n lọ máa rú pẹ̀lú omi, kí n lọ máa fi tú àwọn èèyàn sílẹ̀. Pé torí pé àìmọye wọn tó wà nínú ìdè tó jẹ́ pé ìrìn àtọwọ́ mi lọ́lọ́run ti fẹ́ fi tú wọn, bí mo ṣe gbà á nìyẹn. Ẹ ṣé ìyá wa. Ìyá wa, bírú àwọn iléèwé wo lẹ lọ nígbà tẹ́ wà kékeré láti ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀? Ìgbà tá wà ní kékeré,
tí mo wà ní kékeré mo lọ sí Anjorin primary school láti ibẹ̀ a lọ sí Evadelaja. Ìyá wa ẹ bá kọ àwọn orin tẹ́ máa ń kọ nígbà tẹ́ ṣì wà kékeré. Orí tí máa ń kọ nígbà tí mo wà ní kékeré mo rántí pé máa ń kọ orí bí mo bá lówó máa tọ́jú màmá mi bí mo bá lọ́lá máa tọ́jú ìyá o ìyá jìyà púpọ̀ nítorí ọmọ. Ẹ ṣé ìyá wa kí ló dé tí ẹ ṣe fẹ́ràn orin tẹ́kọ̀ sí? Ìdí tí mo ṣe fẹ́ràn ẹ̀ ni pé mo nífẹ̀ẹ́ ìyá mi. Ìyá wa bírò àwọn eré wo lẹ máa ń ṣe nígbà tẹ́ wà kékeré? A máa ń ṣeré tẹ́ǹtẹ́. Ìyá wa báwo lẹ ṣe máa ń ṣeré tẹ́ǹtẹ́? Èèyàn méjì ló máa dúró, èèyàn méjì lọ́jọ́ ń ṣe. A máa ṣe tẹ́ǹtẹ́ tẹ́. Ìyá wa àwọn ìrírí ayé wo lẹ ti rí tó lè kọ́ ọmọdé lọ́gbọ́n? Ìrírí tí mo rí nígbà tí mo wà ní kékeré tí mo lè fi kẹ́yìn ọmọdé lẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi tó jẹ́ gẹ́gẹ́ bí ìyá mi tí mo gbé tí n bá lọ sí school tí n bá dé tí mi ò mọ̀ pé wọ́n ti ẹ̀ka wọ́n á béèrè pé kí ni nǹkan tí wọ́n kọ́ wa lénìí. Ibi tó bá ti béèrè pé kí ni nǹkan tí wọ́n kọ́ wa lénìí tí máa fẹ́ pé precious tí máa ṣe prẹ́ wọ́n á nà mí. Ṣẹlẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó fẹ́ wù ẹ́ kò sọmọdé tó ní ṣe bí ọmọdé. Tí àwọn ọ̀rẹ́ mi bá ti ń ṣeré màá ya bọ́ sẹ́yìn library màá lọ máa kàwé tó mọ̀ pé tí n bá délé olóró ìyá máa pè mí pé kí ni wọ́n kọ́ ẹ lénìí tí mi ò bá dẹ̀ mọ̀ màá jẹ gbà. Ó ṣe wá dijọ́ kan nìyẹn bí tí wọ́n ṣáà ti ń bá mi wí ṣe mọ̀ pé ọmọdé ò ní ṣaláì má ṣì wù ọmọdé. N bá ṣàfibínú ṣáà lọ lo nǹkan mo wá lọ lo oògùn tí mo wá lò yìí oògùn ògbà tó máa ṣàfigbé mi ṣàgbé mi dé hospital àdúpẹ́ pé Ọlọ́run tún rẹ ẹ̀mí yẹn padà. Ṣùgbọ́n tó bá nígbà yẹn ìbáwí tó ń bá mi wí ó dàbí ìbáwí ńgbà yẹn ṣùgbọ́n ìwúlò ló padà já sí fún mi. Òun ló jẹ́ pé gbogbo ọmọdé tí ìyá ẹ̀ bá ń bá wí wọ́n gbọ́dọ̀ máa ṣe sùúrù wọ́n dẹ̀ tẹ́ tí gbọ́ ọ̀rọ̀ tí ìyá bá sọ torí pé wọ́n lè mú wọn lọ sóko ìparun. Ẹ̀yin ará ilé ẹ jẹ́ kí a máa gbọ́rọ̀ sí àwọn òbí wa lẹ́nu kí a bá lè ṣe àṣeyọrí nílé ayé. Mo rò bí ẹ gbádùn ọ̀rọ̀ tèmi àti ìyá wa ti sọ látàárọ̀. Ẹ jẹ́ àdókè lọ bá a bá padà dé a máa máa bala tó kàn wá fún yín. Ẹ wá kàn fìdílé kẹ́ máa bá a kà lọ. Ẹ ká padà sórí ètò Eyin Lon D'Akuko. Abala ká fi alifábẹ́ẹ̀tì láti adé yí ká fi pàwé ká dẹ̀ tún fi kọrin láwa yìí. Ẹ wá kàn fìdílé kẹ́ máa bá a kà lọ. Ìyá wa alifábẹ́ẹ̀tì láti adé yí ló wà lọ́wọ́ mi yìí. Ẹ máa bá mú ẹyọ kan bẹ̀ ẹ máa bá a fi kọrin ẹ dẹ̀ tún máa bá a fi pàwé. Ìyá wa ẹ jẹ́ kí àwọn ará ilé rí alifábẹ́ẹ̀tì tẹ̀mú. Ìyá wa ẹ bá a sọ alifábẹ́ẹ̀tì tẹ̀mú fún àwọn ará ilé. Alifábẹ́ẹ̀tì R. Ìyá wa R lẹ máa pè èdè òyìnbó mà nìyẹn. Ìyá wa ẹ bá a sọ ní èdè ìbílẹ̀ yín. Rí. Ìyá wa gbà ó. Ìyá wa ìbéèrè ń ṣì kù. Rí tó wà lọ́wọ́ yín yẹn ẹ máa bá a fi pàwé ẹ dẹ̀ tún máa bá a fi kọrin. Bí orí ibo. Mi ò mọ̀ bó bá jẹ́ orin Ọ̀ṣun ni o kó ṣáà ti jẹ́ orin ìbílẹ̀. Yèyé máa ń bọ̀ àgbo lọ́nà ìyá máa ń bọ̀ lọ́nà. Ìyá wa ilẹ̀ lò a lè fẹ́ jẹ́ kí ẹ lórí. Ìyá wa ń rò ẹ̀yin ará ilé ẹ jẹ́ a fún ìyá wa nígbà díẹ̀ sí.
bàrẹ̀ jí bàrẹ̀ jẹ́ bàrẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo eléyìí ló jẹ́ kí ẹ mọ̀ rí ràkúnmí. Ẹ wò ìyá wa ẹ bàrẹ̀ ẹ tẹ́ tún jẹ́ yèyé Ọ̀ṣun. Ẹ̀yin ará ilé, ìyá wa ò mọ orin tó bá rí lọ. Ọmọ Ọ̀ṣun lèmi, èmi dẹ̀ mọ orin tó bá yí lọ ní àwọn orin Ọ̀ṣun. Ẹ̀yin wa, ẹ jẹ́ ẹ ràn yín lọ́wọ́ díẹ̀. Ẹ̀yin náà lè mọ orin yìí o, ṣùgbọ́n àwọn ọlọ́ṣun náà ló kọ wá ní ròfọ́ fún wọn jẹ́ òwe. Ròfọ́ fún wọn jẹ́ òwe. Ròfọ́ fún wọn jẹ́ òwà. Torí àbọ̀ tí òròfọ́ fún wọn. Nítorí àròkà òròfọ́ fún wọn jẹ́. Ẹ̀yin ará ilé, ìyá wa ò mọ òwe tó bá rí lọ. Ẹ fi eléyìí ṣe iṣẹ́ àmúrelé. Ẹ̀yin náà ẹ lọ wá òwe tó bá rí lọ. Tí ẹ bá mọ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí nọ́mbà èmi ẹ̀wà àṣà ní pẹpẹ dọ́là. Ẹ wo ìsàlẹ̀ amóhùnmáwòrán ẹ rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ń bẹ̀. Ẹ̀yin ará ilé, ẹ̀yin tí ẹ bá gba òwe rí yìí, ìyá wa ni ó máa san ẹ̀bùn tí ẹ máa jẹ. Ẹ máa bá a kà lọ ire o. Ìyá wa, nígbà tá à ń kọrin lẹ́ẹ̀kan, mo rí nǹkan bíi ìdẹ lọ́wọ́ yín tẹ́ ẹ̀ ń gbọ́. Ìyá wa, kí ni orúkọ ẹ̀? Eléyìí ló ń pè ní àjà. Ìyá wa, kí ni ìtumọ̀ àjà? Àwọn olórìṣà ló ń lò tí wọ́n bá ń jáde òrìṣà tàbí tí wọ́n bá ń jáde wọ́n á dì í mú láti fi dá wọn mọ̀ ní ipò tó ní tọ̀hún wà tàbí nǹkan tó tọ̀hún jẹ́. Ìyá wa, kí ni ìwúlò ẹ̀? Tá bá fẹ́ pe òrìṣà à ń mú dání láti fi pè wọ́n. Tá bá ṣe mì wọ́n bá ṣe ń mì àwọn òrìṣà yẹn á lè jẹ́ wa. Ìyá wa, ẹ ṣé ìyá wa. Ìyá wa, ẹ bá gbàdúrà fún àwọn ará ilé kẹ́tì bá fún wọn nímọ̀ràn. Àdúrà wa gbà o. Ẹlẹ́bẹ̀ wa jẹ́ o. A ní dààmú o. Ayé ò ní ṣòro wa o. Ìyá mi Ọ̀ṣungbóró wa ò ní kó wa sínú yanrìn o. Ojú ayé báyìí ló ti máa kó fún wa o. Aláboyún abíwẹ́rẹ́ o. Àgọ́ àtọwọ́ àlàbòsùn o. Ìgbó náà ní wọlé tọ̀ wá o. Ará tù ará dẹ̀ wá o. Ìyá wa, ẹ bá fún àwọn ará ilé nímọ̀ràn. Ìmọ̀ràn tí mo lè gba gbogbo àwọn òbí òun ni pé kí a máa tọ́ wọn ọmọ wa sí ọ̀nà ká dẹ̀ máa gbà wọ́n láàyè fún nǹkan tẹ́lẹ̀dùwà tó bá yàn wọ́n sí. Nítorí ẹlòmíì ọmọ èmi a máa kírun a máa lọ church ṣùgbọ́n tí Elédùà bá ní ọ̀nà tó máa gbà kọ́ nìyẹn a darí ẹ̀ padà lọ sí ọ̀nà àṣeyọrí. Nígbà tó bá darí ẹ̀ lọ padà lọ sí ọ̀nà àṣeyọrí tó tẹ̀lé ohun àti ìpè gbogbo ohun tó rò pé kò tó àwa tó òun ló túmọ̀ sí pé ká má ṣe sáré ju kádàrá lọ ká ṣe sùúrù pẹ̀lú gbogbo nǹkan tí a bá ń ṣe. Ìyá wa, mo rò bí tí a bá pè lọ́jọ́ ẹ̀mí ẹ̀ máa dá wa lóhùn. Ìlóde tẹ bá pè mí màá dáhùn gbogbo ìgbà tí ẹ bá ti nídìí mi ẹ pè mí mo wà nílé fún yín. Ṣé ìyá wa? Ẹ̀yin ará ilé, mo rò bí ẹ gbádùn gbogbo ọ̀rọ̀ tí èmi àti ìyá wa ti sọ látàárọ̀. Bí ẹ bá gbádùn ẹ jẹ́ a lọ sókè lọ ká lọ wo nǹkan tá a mú wá fún yín lọ́sẹ̀ yìí. Ẹ wá kan fìdílé kẹ́ máa bá a ká lọ. Ire o. Mo yìn Elédùmarè, mo kẹ́ màmá mi àti bàbá mi, ẹ̀yin àbúrò àtẹ̀gbọ́n. Orúkọ ti tèmi ni ẹ̀wà aṣọ ní pẹpẹ dọ́là, a ní pẹpẹ mọ́nì, a ní pẹpẹ pound. Ẹ ṣáà mọ̀ pé alára ni tàwa. Gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ la máa gbá àwọn ara wa lóríṣiríṣi lórí ètò Ẹyin Lon D'Akuko. Kí tó mú yín lọ síbi tá a wà lọ́sẹ̀, ẹ jẹ́ kọ́kọ́ rán yín létí àwọn orin tẹ máa ń kọ nígbà tó ṣì wà níbi èwe yìí. Báyìí ló ṣe dọ̀. Bàtà bá parí ẹ̀kọ́ wa, báwo láyọ̀ wa yóò ṣe pọ̀ tó? Bàtà bá lọ sí ilé wa, àwòyọ̀ àwòkọ́rí ìṣẹ́gun. Kàṣà máa forítì, kàṣà máa faradà, kàṣà máa forítì láyé yíyọ.
ká ṣá máa forítì ká ṣá máa faradà ìgbẹ̀yìn á ó rere jẹ́. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ jẹ́ kí a máa ní àforítì àti ìfaradà nínú gbogbo nǹkan tá a bá ń ṣe láyé yìí. Ibo la wà lọ́sọ̀ ẹ wà ní Intel Western College níbi tó ti ń ṣe graduation tá a mọ̀ sí ayẹyẹ ìtẹ̀síwájú nínú ẹ̀kọ́. Ẹ wá nǹkan fìdílé kẹtẹ ló wá ká lọ. Fill with the Holy Ghost. I rejoice in Him. I rejoice in Him. I rejoice in Him. More than a conqueror, no weapon formed against me shall ever prosper.
goodbye. We say goodbye. May the good Lord follow you. May the blessings of our kind God and our great God be with you. Our seniors, we shall never forget you. On the 14th of July, we shall never forget you. Oh, my names are Prince Emekani. Prince Emekani is an actor, a movie producer, and also a director. Ladies and gentlemen, viewers over there, what we're doing today is the graduation ceremony to the students who are passing out into a higher class. I am so happy, I am so delighted to be part and parcel of this wonderful occasion. I pray that Almighty God will help the children grow in happiness, grow in the Lord, so that at the end of the day, government will recognize them. They will grow from height to height because they are our greater leaders tomorrow. Yeah, my name is Prince Dr. Emeka and I am a movie actor. Keep on watching Eyin Lon D'Akuko. Thank you and God bless you. Ẹ ti rí bí àwọn ọmọdé ṣe fi àrà lóríṣiríṣi dá yín lára yá. Ẹ ti rí bí tẹ̀wọ̀ ẹsẹ̀ kọlẹ̀ ṣe ń ṣayẹyẹ ìtẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn. Nítorí ẹ̀ náà la ṣe bẹ̀yìn ìyá wa bàbá wa tí ẹ̀yin oníṣẹ́ ńláńlá nílé pé kẹ́ wá polówó lórí ètò Ẹ Ló Di Àkùkọ ire o. Ẹ ká padà sórí ètò Ẹ Ló Di Àkùkọ. Mo rò bí ẹ gbádùn ètò Ẹ Ló Di Àkùkọ ti ọ̀sẹ̀ yìí. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin àfáà, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin reverend tí ẹ náà bá ní ìrírí ayé tó lè kọ́ ọmọdé lọ́gbọ́n, àbí ẹ fẹ́ polówó ọjà ni, àbí ẹ fẹ́ ṣe ọdún bíi wòlímọ̀, street carnival, school carnival, graduation, prize giving day, ẹ wo ìsàlámù máwòrán, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ń bẹ. Ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ lásìkò kan náà, ire o.